Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Mo tún dé bí mo ṣe ń dé láti máa fún yín ní àwọn sinimá aládùn tó lárinrin tí gbọ́ngbọ́n tún kàn sí. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ má gbàgbé láti bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ post yìí. Ní nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn, sinimá kan jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Àlejò Ọ̀ràn. Díẹ̀ nínú àwọn òṣèré tó kópa nínú sinimá yìí ni Mr. Latin, Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì, Jídé Kòsọ́kọ́, Kevin Ikeduba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo wá láyọ̀ láti sọ fún yín wípé sinimá yìí apá kejì rẹ̀ ti jáde báyìí o, tí ó sì ń tà wìtìwìtì. Nínú apá kìíní tí ẹ bá rántí, àti fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí wò ó tẹ́lẹ̀, bóyá kí ẹ tètè lọ wò ó báyìí o, torí sinimá yìí ẹ wò ó kọjá àfẹnuròyìn. Sinimá yìí dá lórí àwọn adigunjalè kan tí wọ́n tún jínigbé gbowó, tí wọ́n lọ sí ilé Chief Jídé Kòsọ́kọ́, ṣùgbọ́n eléyìí tí wọn kò rí owó gbé, tí wọ́n ní láti dúró bí ọjọ́ mélòó ní inú ilé náà látàrí wípé Chief ó sọ fún wọn wípé ó di Monday kí òun tó lè rí owó gbà ní bank. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ohun èèmọ̀ kan ṣẹlẹ̀ ní inú ilé lẹ́nu ọjọ́ tí wọ́n fi dúró ní inú ilé náà. Nípa àwọn olè yìí ni àwọn àṣírí kọ̀ọ̀kan fi tú ní inú ilé Chief, eléyìí tí Chief fúnra rẹ̀ gan kò mọ̀. Ẹ wò ó, àfi kí ẹ wo sinimá yìí. Ní inú apá kejì yìí, ǹjẹ́ wọ́n padà rí àwọn olè yìí mú? Àwọn ọmọọṣẹ́ Chief náà tí wọ́n ń pinnu láti pa Chief, kí lẹ lérò pé ó padà gbẹ̀yìn wọn? Ẹ gbìyànjú kí ẹ̀yin náà wo sinimá yìí kí ẹ kọ́gbọ́n nínú rẹ̀. Kò ní jù báyìí lọ, èmi ni tiyín tòótọ́, ó dìgbà.